AlujoHymn mission Segun. AlujoHymn vision, oh my loud and great God, new. Last Sunday, month of February, March, this is the last Sunday in the month of March 2025. Ènìyàn bá ti gbé wa gbìn, bí kò bá ṣèwọ Ọlọ́run tó ń gbọ́ àdúrà wa. Ayé ìbá ti sọ wá di ẹni àkọlẹ̀bò. Ọlọ́run ìpè Apostle Joseph Ayọ̀ Babalọlá ló dúró tì wá. Lord, we are grateful. We are grateful. We are grateful. Olúwa ṣé o. Ọlọ́run tó ń jà fún wa tá ò fojú rí ìjà yẹn. Thank you for fighting my battles for me. Jehovah olùgbèjà. Olúwa ṣé o. Olúwa ṣé o. Olúwa ṣé o. AlujoHymn fusion with Segun Oluwayomi. Last Sunday in the month of March. Abẹ̀rẹ̀ January 2025. February 2025. This is March. March ìlàwà yìí. Àánú ni o. If God has not been fighting for you, you cannot be on your feet. Raise your hand to the one that sits on the throne and start to celebrate the Holy One of Israel.
God bless you wherever you may be. The Lord will keep you pure. For the inspiration of this song, if not for the mercy of God that we enjoy day by day, it will have been disaster on our side. But we've been enjoying the mercy of the one that sits on the throne. The only God that knows the beginning from the end. The God that knows the end from the beginning. The God we call Alpha, Omega. Ìpìlẹ̀ṣẹ̀ ohun gbogbo. Ìpìlẹ̀ṣẹ̀ ọgbọ́n. Ìpìlẹ̀ṣẹ̀ ìmọ̀. Ìpìlẹ̀ṣẹ̀ òye. Ayérayé nínú ọ̀run. Ẹ̀mí mímọ́, ẹ̀mí inú àwọn wòlíì. Ọlọ́run ìpè. Apostle Joseph Ayọ̀ Babalọ́lá. Ọlọ́run tá a wádìí tá a mọ ibi tó ti bẹ̀rẹ̀. A ò mọ ibi tó dé. Olórúkọ ńlá. Olórúkọ rẹpẹtẹ. Ọ̀gbàmùgbàmù ojú ọ̀run ò ṣeé gbẹ́ mú. Apádá òtí ti ń bẹ. Aṣẹ̀dá òtí ò sí mọ́. Ẹlẹ́rù níyì ní. Ọba tó lẹ́jú tó lè pa. Pìpínìkì. Àwúwo má ṣe é gbé. Ọlọ́run mi. Ọlọ́run mi. Olúwa mi. Olúwa mi. Olúwa wa. Olúwa wa. Ọba mọ́ni. Ọba pani. Ọba dání. Ọba ṣeni. Pìpínìkì. Àwúwo má ṣe é gbé. Ojú kan lùkọ́ pa. Òpà kan wò kan yè. Ẹ̀yin Olúwa lógo. Ìlódé náà. Ìwọ kọ́ ló lè rè náà. Okay. Good evening, everybody. You are welcome to AlujoHymn Fusion with Segun Oluwayomi. The last Sunday in the month of March 2025. Next week, I'm about to see April. Ah! Olúwa ṣé o. Jésù ó ṣé o. Ọlọ́run àánú ó ṣé o. Olúwa ó ṣe wípé kákọ̀ má gba request lónìí ká máa yin Ọlọ́run. Because ó ń gbé kíní yẹn ń gbé mi nínú ọ̀pọ̀ yíyìn. Oore Olúwa lórí mi kò fìgbà kan dúró, àánú Olúwa lórí wa kò fìgbà kan yẹ̀. Olúwa ṣé o. Lord Jesus Christ. Thank you for this song. Ẹ̀yin ọba ògo òní Ọlọ́run. Ẹ̀yin ọba ògo òní Ọlọ́run. Ìfúnṣẹ́ ìyanu rẹ̀ tí ó ti fi hàn. Ó wá pẹ̀lú àwọn èrò mímọ́ Ọlọ́run. Ó sì jẹ́ ìmọ́lẹ̀ wọn lọ́sàn-án lóru. Ẹ̀yin áńgẹ́lì dídán lùdùrùra. Kí gbogbo ìjúbà tẹ́wọ́ ojú rẹ̀. Ní gbogbo jọba rẹ̀ báyé ti yí lọ. Iṣẹ́ rẹ̀ yóò máa yí. Iṣẹ́ rẹ̀ yóò máa yí. Fi ìbùkún fún Olúwa ìwọ.
tó máa múnú mi dùn ni pé màmá yẹn rí ọmọ fi ṣẹ́lé lọ́wọ́. Yétúndé ọ̀rẹ́ mi dáadáa, the Lord will keep you in the name of the Lord Jesus Christ. Àánú yẹn ṣì máa ń sọ̀rọ̀ àbí àyàn tó rà máa ń yin Ọlọ́run ni. And if you are the type that praise God and worship God, àwọn ẹlẹ́yẹ ò lè rí ẹgbẹ́ ṣe kankan. O ṣe àyàn yìí, lùkìní yẹn díẹ̀ lù. O ṣe. No matter what you are going through, God is still faithful. This is month of March. Last Sunday in the month of March. Olúwa ṣé o. Kábíyèsí o. Olódùmarè. Ọba tó gbé inú ọ̀run. Ẹ ṣé. O ṣé o, Olúwa ṣé o. I don't know about you. Inú mi kàn ń dùn ni. Because God has been faithful. God is faithful. Ọlọ́run ò tí ì dáhùn, ó sì máa dáhùn. Gbogbo kan tó ń bèrè Ọlọ́run ò tí ì ṣe, ó sì máa ṣe. In his own time he makes everything beautiful. Kò sógun ha, ó ti kú. Kò sógun yé, níbo ló lọ? Kò sógun káwọ́ mọ́rí jẹsẹ̀ mọ́lẹ̀. Ẹ má ṣe o, bàbá. Kò má sógun ó ti kú. Kò sógun yé, níbo ló lọ? Kò má sógun káwọ́ mọ́rí jẹsẹ̀ mọ́lẹ̀. Ẹ má ṣe o, bàbá.
don't know what to praise the Lord for, please praise the Lord for me. Fẹ́mi, ìdí tí mo fi kọrin yẹn nìyẹn. Èmi wo, mo wo, èmi wo, mo wo, èmi dẹ̀ wo, òyìnká, orí pọ́pẹ́ yẹ, bàbá. Èmi wo, èmi wo, èmi wo, èmi wo, èmi wo, èmi wo, mo wo. Èmi dẹ̀ wo, mo wò yíká, orí pọ́pẹ́ yẹ. Èmi wo, mo wo, èmi wo, mo wo, èmi wo, mo wo yíká, mo rí pápá yẹ bàbá àgbà ó. Ayọ̀, tó bá wo yíká tó wò wá rí pọ́lọ̀ ń ṣeun. Àwọn kan sùn lánàá wọn ò jí lónìí. Àwọn kan tiẹ̀ jí lónìí wọ́n ti lọ. Ọlọ́run tí ò jẹ́ ká bọ́jọ́ ọlọ́jọ́ lọ. Olúwa ṣé o. Fún ìwọ tó ń wò mí ní orí Orísun, tó ń wò mí lórí YouTube, tó ń wò mí lórí TikTok, tó ń wò mí lórí Facebook, Instagram, bí ọwọ́ méjèèjì sókè kó máa jó kó máa yọ̀. O má gbàgbé láti lọ subscribe sí channel wa Segun Oluwayomi TV. Àwa ń bẹ̀ báyìí. Subscribe to our YouTube channel, Segun Oluwayomi TV. Wọ́n bá mi lórí Facebook, Segun Oluwayomi. Lórí TikTok, @Segun Oluwayomi. Lórí Instagram, @Segun_Oluwayomi. Àwọn abẹ́ wọ́n bá mi bẹ̀. Èmi wo, òyìnká, orí pọ́pẹ́ yẹ. David, pàkìrí yẹn náà. Palúùbù yẹn náà palúùbù nìyẹn. Sórí mo fẹ́ kó kó ọwọ́ méjèèjì sókè. Ọwọ́ méjèèjì jẹ́ kó wà lókè. Mo fẹ́ kó kọrin yẹn pẹ̀lú mi. Èmi wo, mo wo, èmi wo, mo wo, èmi dẹ̀ wo, mo yíká, mo rí pọ́pẹ́ yẹ. Bàbá, a máa tó wọ rédíò nísìnyí. Èmi wo, mo wo. Èmi wo, mo wo, èmi wo, mo wò yíká, mo rí pápá yẹ bàbá. Èmi wo, èmi wo, mo wo, èmi wo, mo wò yíká, mo rí pápá yẹ bàbá.
Shomide, thank you. Thank you so much. God bless you, sir. How ni wá yín tì? Iṣẹ́ yóò ní diṣẹ́ oníṣẹ́. Ọmọ yóò ní dọmọ lọ́mọ. Aya yóò ní dáláya. Ẹ ò ní dẹ́ nílẹ̀. Thank you for this wonderful opportunity once again. Gbogbo ẹ̀yin jẹ́ wà lórí rédíò. Ẹ gbé ọwọ́ méjèèjì sókè. Kẹ́ máa bẹ̀rẹ̀ sí jó kẹ́ máa yọ̀. This is last Sunday in the month of March. Ó máa ṣe Ọlọ́run ayọ̀. Ó máa ṣe Ọlọ́run ayọ̀. Ó fọ̀nà àdúrà hàn mí. Ó dá mi lọ́lá. Last Sunday in the month of March, ordinary kọ́. Ordinary kọ́, àánú la rí gbà. Olúwa ṣe, kí ló ń ṣẹlẹ̀ lórí rédíò? Abímbọ́lá Olówú, ẹ fún ìpè náà kíkan. Tún rí gbọ́ lórí Smash Radio àti Orísun. Ọlájídé Lawrence. Tí kì í bá ṣe pé Ọlọ́run tó wà ní tiwa ni àwọn ẹlẹ́yẹ ò bá fi wá pa àyàn. Wọ́n bá yàgbẹ́ lé wa lórí. Ọlọ́run gbàgbé ẹ, Ọlọ́run gbàgbé ẹ.
Ìwọ ni mo kọrin yẹn fún, ìwọ gangan, ìwọ ni mo kọrin yẹn fún, ìwọ ni mo kọ fún. Ọlọ́run ò gbàgbé ẹ̀. Ìbá ṣe pé Olúwa tó wà ní tiwa ni, àwọn ẹni bí ò bá ti fi wá pa. Now my message to you that move nearer to God. Súnmọ́ Ọlọ́run kó lè súnmọ́ ẹ. Ohun tó lè tán ìṣòro ayé ẹnìyẹn o. Ọlọ́run wà níbi tó jókòó sí o. Ó ń ṣàkóso ilé ayé yìí. And he's still in the business of answering prayer. It is just that táìmù olúkálùkù yàtọ̀ síra wọn. Táìmù Mr. A ó yàtọ̀ sí Mr. B. Táìmù Mr. B ó yàtọ̀ sí Mr. A. In his own time, he makes everything beautiful. So dúró, kàn súnmọ́ Ọlọ́run, ó máa dá ẹ láre. Má tútú orin yẹn kọ, ìwọ tó tí mo bá wí o mọ́ra ẹ o. Má lọ tọwọ́ bẹ́ẹ̀ ṣe o. Ṣẹlẹ̀ lórí Smash Radio. Olúmídé Táíwò. Praise my soul. Arántí àwọn ará Bàdágìrì lónìí. Kí ló ṣẹlẹ̀ lórí rédíò lórí Orísun? Àwo ti pẹ́ Olúwa ṣeun. Ẹnikẹ́ni tó bá dènà á nínú oṣù tuntun tá ń lọ yìí. April tá ń lọ yìí orí di méjì. Máa rẹ́rìn máa jó àánú ló ń ṣe.
Òṣùbàrẹ̀rẹ̀, 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 òṣùbàrẹ̀rẹ̀ o. Òṣùbàrẹ̀rẹ̀, òṣùbàrẹ̀rẹ̀, mo gbé ọ̀gá o. Òṣùbàrẹ̀rẹ̀ o. Òṣùbàrẹ̀rẹ̀ o, Jésù. Òṣùbàrẹ̀rẹ̀, òṣùbàrẹ̀rẹ̀, Olúwa ṣé o, mo gbé ọ̀gá o. Akọ́dá títí bá ṣẹ̀dá tí ò sí bọ́ọ̀ ẹlẹ́rù ní ìjọba tó lè jí tó lè pa paríparí ọ̀la. Ọba tó jẹ lórí ayé porogodo yíyọ jáde òrùn ṣùgbọ́n ọwọ́ ẹ̀ ló wà. Atófara tìbí òkè, ẹlẹ́bùrú ìkẹ́, atóbitán, adáratán, kìnìún ẹ̀yà Júdà, ọba lálà funfun ni. Arínúròde nínú mọ̀rọ́kọ̀ ẹlẹ́yinjú iná. Ọ̀gbàmùgbàmù ojú ọ̀run òṣè gbàmù òbírí tírí ajára kárí ayé lè wí lè ṣe.
Smash Radio 98.7 FM. Oluwayomi Daniel. Oluwayomi Daniel Akínyẹmí. I'm pressing forward. Ẹ má gbàgbé àwọn ará Orísun náà. Ṣẹlẹ̀ lórí Smash Radio àti lórí Orísun. Babátúndé Mark nínú ìrìn àjò mi.
lórí rédíò. Olúwa wá ṣe mí lóore pàtàkì. Olúwa wá ṣe mí lóore pàtàkì. Ayọ̀ kó pàṣẹ fẹ́nìyàn pàtàkì kí wọ́n ṣe mí lóore pàtàkì. Olúwa jọ̀ọ́ pàṣẹ fún èèyàn pàtàkì kó ṣe mí lóore pàtàkì. Olúwa wá ṣe mí lóore pàtàkì. Hey. Olúwa wá ṣe mí lóore pàtàkì. Ó bá pàṣẹ fẹ́nìyàn pàtàkì kó ṣe mí lóore pàtàkì. Pàṣẹ fẹ́nìyàn pàtàkì kó ṣe mí lóore pàtàkì. Pàṣẹ fẹ́nìyàn pàtàkì kó ṣe mí lóore. Hey. Adá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́. Adá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́. Adá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́. Àwa wá dá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́. Orin tí mo kọ tán yẹn mo fẹ́ ká kọ ní worship mode ní ká tó lọ. Wàá gbé ọwọ́ méjèèjì sókè. Wàá ní Olúwa ṣe mí lóore pàtàkì. Olúwa wá ṣe mí lóore pàtàkì. Pàṣẹ fẹ́nìyàn pàtàkì kí wọ́n ṣe mí lóore pàtàkì. Ènìyàn pàtàkì ti ṣe mí lóore pàtàkì rí. So mo mọ̀ dí orin tí mò ń kọ. Ìwọ tó o jí tó yẹ pé gbogbo nǹkan tó wà ní bàkàkà tiẹ̀ kò ju 10 naira lọ tó kàn déédéé rí 3 million naira ń bẹ̀ oore pàtàkì nìyẹn. Gbé ọwọ́ méjèèjì sókè last Sunday in the month of March pariwo wà ní Olúwa wá ṣe mí lóore pàtàkì. Olúwa wá ṣe mí lóore pàtàkì. Ó bá pàṣẹ fẹ́nìyàn pàtàkì kí wọ́n ṣe mí lóore pàtàkì. Mi ò tí wà satisfy ẹja kọrin yẹn sí. Olúwa o wá ṣe mí lóore pàtàkì. Ọlọ́run ìpè Apostle Joseph Ayọ̀ Babalọ́lá. Olúwa wá ṣe mí lóore pàtàkì. Pàṣẹ fẹ́nìyàn pàtàkì. Wọ́n dẹ̀ ṣe mí lóore pàtàkì. For the last time, Olúwa ṣe mí lóore pàtàkì. Olúwa ṣe mí lóore pàtàkì. Wá pàṣẹ fẹ́nìyàn pàtàkì kí wọ́n ṣe mí lóore pàtàkì. Àbúrò mi kan wà ní studio lónìí. Pásọ̀ ẹ̀dẹ̀ ṣe lóore pàtàkì. Wọ́n fún ní laptop 6.5 million. Oore pàtàkì ni. Kòró. Pásítọ̀ kan pẹ̀lú pé ok ṣé o fẹ́ ẹ bá ń gbé laptop yẹn fún. Oore pàtàkì tó rò nìyẹn. Náà gbé ọwọ́ méjèèjì sókè kí n tó máa lọ wá ní. Olúwa dákun ṣe mí lóore pàtàkì. Olúwa ṣe mí lóore pàtàkì. Ó bá pàṣẹ fẹ́nìyàn pàtàkì kó ṣe mí lóore pàtàkì. Thank you for joining us this week. AlujoHymn Fusion with Segun Oluwayomi. Next week máa le gan. Ó wo a máa jó. Mo ń gbé àbúrò mi kan ń bọ̀ onífèrè ni. Bẹ́ẹ̀ ni fèrè la máa fall through next week. Thank you for joining us. God bless you. See you next week by God's grace. First week in the month of April. Ó dàbọ̀.